Ile-Ẹjọ tó ga jùlọ yọ olùdíje fúnpò Senẹtọ lẹ́gbẹ́ PDP bí ẹni yọ Jiga. Ìrètí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti kópa nínú ètò ìdìbò sípò aṣòfin àgbà ìyẹn sẹ́nẹ̀tì ti ẹkùn ìdìbò àpapọ̀ ìwọ̀ oòrùn Imo ti wọmi, ọ̀nà sì ti pín fún ẹgbẹ́ òṣèlú náà àti olùdíje wọn Honorable Jones Onyereri látàrí bí Ilé-Ẹjọ tó ga jùlọ nílẹ̀ wa ṣe gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kìíní yìí pé kí àjọ elétò ìdìbò yọ orúkọ olùdíje náà dànù, ẹgbẹ́ òṣèlú náà kò sì gbọdọ̀ kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ ọ̀hún. Ilé-Ẹjọ tí ìdájọ́ rẹ̀ jẹ́ olúborí ọ̀hún sọ pé ètò ìdìbò abẹ́lé tí wọ́n fi yan olùdíje yìí kò kúnjú òṣùwọ̀n, kò sì bófin mu látàrí bó ṣe jẹ́ ìlú Òwèrì tí í ṣe olúùlú ìpínlẹ̀ Imo ni wọ́n ti lọ ṣètò ìdìbò abẹ́lé ọ̀hún. Bẹ́ẹ̀ ohun tó fi sọ ni pé ètò ìdìbò náà gbọ́dọ̀ wáyé ní ìlú Ọ̀lú tí í ṣe olúùlú ẹkùn ìdìbò àpapọ̀ ìwọ̀ oòrùn Imo nígbà tó jẹ́ agbègbè náà ni olùdíje ọ̀hún fẹ́ ṣojú fún. Onídàájọ́ Emmanuel Agim tó léwájú àwọn adájọ́ yòókù sọ pé òfin ò fààyè gba kí ẹgbẹ́ òṣèlú kan jẹun láké kó lọ máa ṣanwó ọbẹ̀ lóko, wọ́n ní òjòrò ni. Ilé-Ẹjọ náà ní PDP ṣẹ̀ sí ìsọ̀rí 97 87 abala 9 ìwé òfin ètò ìdìbò ilẹ̀ wa látàrí bí wọ́n ṣe ṣètò ìdìbò níbi tí kò bófin mu ọ̀hún. Wọ́n wá fọbalẹ̀ pé pẹ̀lú bó ṣe jẹ́ pé àkókò tí INEC fààyè sílẹ̀ fáwọn ẹgbẹ́ òṣèlú láti mú orúkọ olùdíje wọn wá ti kọjá, tí àwọn sì ti wọ́gi lé èyí tí PDP mú wá tí kò bófin mu yìí, níṣe ni kí ẹgbẹ́ náà lọ fọwọ́ lẹ́rán máa wòran bí ètò ìdìbò sípò sẹ́nẹ́tọ̀ yóò ṣe lọ sí níwọ̀ oòrùn Imo báyìí o, nítorí kò sáǹfààní fún wọn láti fa olùdíje kalẹ̀ mọ́. Ọmọ oyè kan Honorable Nnamdi Ezeani tóun àti olùdíje Onyereri yìí jọ figagbága ló pẹjọ́ kòtẹ́milọ́rùn sí Ilé-Ẹjọ gíga jùlọ ọ̀hún, nígbà tí Ilé-Ẹjọ gíga àti Ilé-Ẹjọ kòtẹ́milọ́rùn ti kọ́kọ́ dá olùjẹ́jọ́ náà láre sẹ́yìn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.